Ẹ̀yin tèmi, welcome to Crossblog XTV. Please don't forget to subscribe, like and share. Drop a comment down below. Ó ti gbòòrò sí wòrò banga for banga. Àṣírí àwọ̀ ló jáde o pé àwọn rí ìran kan. Ìran yẹn nípa K1 ni, nípa pé wọ́n fẹ́ jẹ ọba. Wọ́n ní Àwùjalẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí gan pé àwọn ò rí pé K1 ló máa jẹ. Pé bọ̀ tí K1 bá ní sùúrù wọ́n sì máa jẹ ọba. Pé ìlérí yẹn ti wà wájú wọn pé Ọlọ́run ti fi ìran yẹn wọ̀n àwọn. Wọ́n á dẹ̀ ní pé kíkan ní sùúrù. Wọ́n ní pé àwọn ò kéré nú ayé o, pé àwọn ò ṣe fídíò yìí, àwọn ò give message pé kí K1 lè dá àwọn mọ̀. Àwọn kò fẹ́ kí K1 mọ̀ pé ìlérí yẹn wà níwájú àwọn. Wọ́n yìí máa jọba. Gbogbo la mọ̀ pé bàbá Tibetan náà àwọn ti sọ náà, wọ́n ní K1 ò lè ja Àwùjalẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi, kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ drop comment, ẹ like and share. Ẹ jẹ́ ká jọ tún jọ gbọ́ lẹ́nu àṣírí ìràwọ̀. Mi ṣe àfídíò yìí, ẹ jẹ́ kó kan Wasiu Ayinde lára. Olúwa sọ fún mi pé kí Wasiu Ayinde kó lọ fi ọkàn balẹ̀ lórí ọ̀rọ̀ Àwùjalẹ̀ tí ọ̀tẹ̀ yìí kò tí ì sí ìtẹ́ rẹ̀ lórí àlefa kó má wulẹ̀ jan pátá. Ṣùgbọ́n Olúwa sọ fún mi wípé kí Wasiu Ayinde kó lọ fi ọkàn rẹ̀ balẹ̀ nítorí wípé Wasiu Ayinde sì máa padà jẹ Àwùjalẹ̀, ó sì máa padà jẹ ọba Àwùjalẹ̀ bẹ́ẹ̀ ni. Ṣẹ́rí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá ti mọ̀ wá dáadáa á mọ̀ pé ojú làwà a kì í ṣàìmọ̀ fún lóko. Bàbá àṣírí ìràwọ̀ lórúkọ tèmi. Èmi ò sọ ilé yìí fún bóyá kí àwọn kan lè mọ̀ wá náà, wọ́n ti mọ̀ wá tẹ́lẹ̀, kò síbi tí wọ́n ti mọ̀ wá káàkiri àgbáláyé. Rasu méjì tó fi mọ̀ wá náà, orí ohun tá a gbé dání tá à ń so òtítọ́ yìí náà ni. Olúwa sọ fún mi pé lórí ìtẹ́ ọba àkókò yìí o, kò sí Wasiu Ayinde bẹ́ẹ̀. Ṣùgbọ́n Wasiu Ayinde sì máa padà jẹ ọba Àwùjalẹ̀ bẹ́ẹ̀ ni. Ṣẹ́rí ọ̀rọ̀ Ọlọ́run nígbà tí wọ́n bá sọ àsọtẹ́lẹ̀ á dàbẹ́ ni pé kí ló ń wí. Ṣùgbọ́n nígbà tí ìran àti àsọtẹ́lẹ̀ bá ṣe wọn ni sọ ọ̀rọ̀ tí lágbájá yẹn sọ nígbà yẹn ẹ take note, ẹ ṣí àbídò ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ Wasiu Ayinde. Olúwa sọ fún mi pé kó má wulẹ̀ já pátá lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò tí ì sí ìtẹ́ rẹ̀ lórí ọba níṣe. Ṣùgbọ́n kó lọ ní sùúrù kó kọ̀ntínú iṣẹ́ rere tó ṣe torí wípé ìtẹ́ rẹ̀ ṣì wà lórí ọba Àwùjalẹ̀, adé ṣì wà lórí rẹ̀ ní ọba Àwùjalẹ̀ bọ́ kì í ṣe àkókò bẹ́ẹ̀ ni Olúwa wọn kò wí. Ṣé ìwọ ti ṣèwádìí ara ẹ̀? Ṣé o ti mọ tó lọ papọ̀ pẹ̀lú ayé ẹ̀? Bàbá àṣírí ìràwọ̀ lórúkọ tèmi. Tó bá fẹ́ ṣèwádìí ayé ẹ̀ tí wọ́n náà fẹ́ mọ tó lọ papọ̀ pẹ̀lú ayé ẹ̀ kò yẹ bẹ́ẹ̀ sí bí bẹ́ẹ̀ sọ̀rọ̀. WhatsApp nọ́mbà tèmi kò yẹ bó padà 08054353629. Wo bí ẹgbà fún kádàrá kẹ́ lè débi tẹ́ lọ.